wá èmi ò wá mọ ẹni tí wọ́n torí ẹ̀ wá níbí you will now go round. tó wà nínú Bible dáadé àti mọ́mì nínú orin Solomon orí kẹta ẹsẹ̀ kìíní. ó wà lórí ní ògbọ́njọ́ òun ó lóun dìde òun lọ káàkiri òun wá ẹni tí ọkàn òun fẹ́ òun wá mu wá sí ilé ẹni tó lóyún o. now you will now go round. mi mọ torí ẹni kan ṣe wá bóyá torí dáàdì yẹn ni wàá máa lọ go and bring the person. only first let me say to you I cannot wait to see you. Mention his name. This is Daramola. Full name. This is Daramola Temitope. The man I wish to spend the rest of my life with. The man I wish to spend the rest of my life with. Daddy àti mommy, ẹ gbàdúrà fún àwọn méjèèjì. Ó ní ọkùnrin tó wò ó káwọn jọ dàgbà darúgbó nìyí. Ó ní níbi tó bá bu iyọ̀ sí, omi sí. Ó ní kẹ́ gbàdúrà fáwọn. Bẹ́ẹ̀ ẹni tó kàn ń yàn rèé. Pé kọ́lọ́ kó ṣe wọ́n lọ́rẹ̀ẹ́ ara wọn dọjọ́ alẹ́. Kí ikú má yà wọ́n. Kó má yà wọ́n. They will live to fulfill destiny. They will not die prematurely. Their children will surround their table. His wife shall be like a fruitful vine in the very heart of his house. It will be the preferred among many. In the name of Jesus. Ó yẹ dìde, èyí méjèèjì. Òun ti jókòó sáàrin dádì àti mọ́mì lẹ́ẹ̀kan. Àánú Olúwa pọ̀. Jókòó sáàrin dádì àti mọ́mì. Ìwọ náà wá mú lọ sí ọ̀dọ̀ dádì ẹ̀. Wọ́n ní ẹ̀kú ìtàn ọ̀yà ìkúlẹ̀. Mọ́mì, Daramola ní kí wọ́n sọ fún yín wípé ọbẹ̀ yìí dùn lẹ́dùn jù mọ́mì. Ó dà mí ò ní kúrò. Wọ́n ní mọ́mì mi, ẹ ṣe tẹ́ tọ́ mi dàgbà. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ìdọ̀bálẹ̀ mi rè é. Ẹ dákun ẹ gbà bó ṣe rí. Tí bá wá dé ní ọ̀la, máa tún pa.
ọwọ́ òdì sí wọn atẹ́gùn rẹ̀ á bá wọn lára mu wọ́n dàgbà wá darúgbó Jésù Olúwa wa arise victoriously ẹ̀yin méjèèjì gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ọkọ yẹn ó yẹ máa bọ̀ níta ó yẹ jókòó sáàrin dáadé àti mọ́mí Àánú gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ọkọ tẹ wálẹ̀ nǹkan ó yẹ máa bọ̀ Àánú jókòó wọ́n àyọ̀ ní ọkùnrin bíi ti ẹni bíi ti yín ni wọ́n I want you to bless just bless them ṣe ti gbọ́. wọ́n ní ní ọkọ nínú òde yìí òde dùn. Lord, wọ́n ní kí la wá ṣe mọ̀ mi mọ́. Màá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá àti màmá ọkọ ìyàwó. Ẹ jọ̀ọ́ gbogbo MITV ovation. Give us space, please. Give us space. Bàbá àti màmá ọmọ in person of Mr. and Mrs. Moronkeji. Moronkeji Otufadebo. Ẹ máa fi ara yín hàn. Àwọn ni bàbá àti màmá ọkọ ìyàwó. Ààrẹ tí wọ́n wá. Ẹ rí pé ọkọ ìyàwó jọ dádì ẹ̀.
tẹ bá tún wo fọ́ ẹ̀gbọ́nmí ẹ̀ ojú ọkọ ìyàwó lẹ̀ rí bẹ̀. mo wá sọ wípé mọ́mí o Ministry of Finance ẹ̀mí kíkọ́ àtàlàfẹ́ bá mi ṣe nọ́mà síbẹ̀. nígbà yìí máa pè wá pọ̀ ní ẹjọ́ ẹ má bínú ẹnjìnìà Fẹ́mi ẹ má bínú ẹnjìnìà Fẹ́mi Òtúfalébọ̀ evangelist Àbáyọ̀mí Mrs. Adéwùnmí Òtúfalébọ̀ Mrs. Olúnìkẹ́ Bádéró Òtúfalébọ̀ óyá àti àkùtì amálọ́tọ̀ gbogbo wọn yẹn pátápátá ẹnjìnìà dà ẹnjìnìà onírírí tí mo rí yìí mo mọ̀ pé lẹ́sọ̀ yìí ẹnjìnìà Òtúfalébọ̀ olórí ẹbí àwọn olórí ẹbí ẹ̀gbọ́n dání nìyẹn. Wọ́n ní àwọn àbúrò bàbá ọkọ ni gbogbo àwọn ẹbí Ọ̀nàyẹmí
Mr. Olúṣọlá Ọ̀nàyẹmí, Mr. Táíwò ará Ìṣokùn Àjàyí. Nígbà yìí kí àwọn ẹgbẹ́ Grace náà bí ẹgbẹ́ Mata, ẹgbẹ́ Deborah tó bá wà bí kọ́ tẹ̀lé àwọn tí mo pè yẹn. A máa sọ wípé à ń tẹ́ àwọn tolúwọlé Èkó nìyẹn. Mr. Tijani bàbá olówó, Tijani Lasisi àwọn ti Auchi, Mr. Yemi Badmus àwọn ti Ṣara, Mr. Ìdòwú Adéyígà Ìṣara, Mr. Gbọ́láhàn Adéyígà Ìṣara, Mr. Alani Ṣótìkarẹ̀ aka Gold àmọ́ àwọn yẹn dáadáa lálápẹ̀rẹ̀, Mrs. Adéọlá Ọ̀ṣídẹ̀yìn Ìṣara. Aláàjì Bíọ́dún Jímọ̀. Owó ni wọ́n máa fa sálátù ránṣẹ́ o. Owó máa fa sálátù ránṣẹ́. Owó máa fa sálátù ránṣẹ́ o. Adébájọ́ òjẹ́ máa dé. Adébájọ́ òjẹ́ máa dé. Youth fellowship torí àwọn ní nǹkan gangan nìyẹn. The youth àti mọ̀mí youth máa wá síwájú wọn. Àsìkò àwa youth torí mi ìsìn youth ni mí. Dádì Bùsúyì special apostle Bùsúyì Adékọ̀. Àti mọ̀mí youth mo joyin kò sẹ́ni tó máa joyin tó.
wọn ní sólò. Obìnrin rere ní ìjọ ayọ̀ ni. Obìnrin rere iyọ̀. Obìnrin rere dùn. Àwọn màá fi mo jẹ́ ọmọ ìlú Abẹ́òkúta, mo jẹ́ ọmọ ìjọ ìyanu olókun. Nínú ìjọ èmi mo kéré jù, mi ò dẹ̀ mọ́, ojú máa ń tì mí ti bá rérò. Ọlọ́run àwọn wòlíì. Ìyá Kẹ́hìndé, mo ní ọ̀pá aládé, kò ní tọwọ́ rẹ̀ bàjẹ́. Títí Jésù òkèdè, ìyá yọ̀ ọ̀pá aládé. Ọwọ́ rẹ̀ bàjẹ́. Jésù Olúwa wa, mo jẹ́ ọmọ ìlú Abẹ́òkúta Ìbàrà. Ọmọ mo wá wá ọkọ níbàrà mi ò rí. Mo wá lọ sílùú ìbú Ìjẹ̀ṣà. Ẹ láwọn Ìjẹ̀ṣà wọ́n ti fowó bá tèmi dé ń bì. Ayọ̀ mi lúkàlúkà. Mo lọ sí alága yìí láàyò. Ṣé bá lọ Lagos State Ministry of Waterfront? Ibẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Ibi ayọ̀ ẹ ti màmá rí mi. Lórúkọ Jésù, mo jẹ́ ọmọ ẹgbẹ́ Àpẹ́kọ́ Lagos State. I'm the social secretary of Lagos State Àpẹ́kọ́ gbogbo alága pátá. Tẹ́lánì card wa is free of charge. Mọ́mí ti mọ̀ mí tipẹ́tipẹ́. Dádì èyí ṣàlẹ̀ gbé mi wálé. Dádì ẹ pọ́n mi lé. Dádì ẹ pọ́n mi lé. Àwọn ọ̀rọ̀ kejì mi jèrè. Ó yẹ pọ́n mi lé. Dádì yé mi sí. Ó yẹ ṣe lẹ́yìn àpò mi. Sòrí ara yà yìí. Ṣé lẹ́yìn àpò mi o? Òtún wá sọ wípé àìwọ́ tó lọ́wọ́. Àìwọ́ tó lọ́lá. Àìwọ́ tó dáná dọ̀tí. Àìwọ́ tó lọ́wọ́. Àìwọ́ tó Jésù Olúwa wa. Ọ̀rọ̀ máa ń fẹ́. Ọ̀rọ̀ máa ń fẹ́. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Ó dàbí lójú pé bàbá mi a lè pàdé wọ́n sì kálá àmọ́ wọ́n ti introduce ara wọn. Àwa náà fẹ́ introduce ara wa. Ní báyìí, màá kọ́kọ́ pe bàbá mi Reverend Dr. Adégbóyèga Olútọ́lá Ògúnsànyà. Bàbá ìyàwó, dádì ẹ̀ dìde sókè kí gbogbo wọn mọ̀ yìí. Dádì ẹ̀yìn ò ní lọ kí wọ́n bẹ̀ gbà kan lọ́wọ́ wa o. Ṣé ti yé yín? Àwa la ní 99.9% lénìí. Nígbà tí àánú olúwa bá dúbejì, bàbá wá sílé yín ibi tẹ́ bá ní ká jókòó la. Ṣùgbọ́n lénìí, dádì nìyí. Mọ́mì màmá mi, abiyamọ lọ́jọ́ tí lé kú. Abiyamọ lọ́jọ́ tí lé fà. Mọ́mì Adéyínká Olútọ́lá Ògúnsànyà. Mọ́mì ẹ̀ dìde sókè. Wọ́n ní màmá o, màmá o, màmá o. Olúwa dá màmá sí. Màmá o, màmá o, màmá o. Olúwa dá màmá sí. Ẹ sọ pé mọ́mí o. Màmá láyé. Dádì o. Ẹgbẹ́ wọ́wọ́. Ẹgbẹ́ láyé ká lálàáfíà.
arts and entertainment. Nígbà yìí mo fẹ́ kó lórí ẹbí wa. Dádì Elder Ọlábọ̀dé Adélẹ́yẹ, àwọn ni olórí ẹbí. Olùṣọ́-àgùntàn Superior Evangelist Israel Kẹ́hìndé, Superior Evangelist Olúwọlé Ọ̀báfẹ́mi, Mother in Israel Mary Kẹ́hìndé, Mother in Israel Mother in Celestia Àṣìwò, Mother in Celestia Olúpọ̀nà. Ẹ jẹ́ ká máa bọ̀ níwájú. Ìjọ mímọ́ kò lè bàjẹ́ ó.
Adédọlápọ̀ Lawal, Adégòkè Dọ́lá, àwọn màmá ìyàwó nìyẹn pọ̀ níwájú. Wọ́n ní oyí biribiri oyí kan wá o. Oyí biribiri oyí kan wá o. Oyí biribiri oyí kan wá o. Àánú Olúwa yí kan wá o. Ó sì yí biribiri oyí biribiri oyí kan wá o. Oyí biribiri oyí kan wá o. Oyí biribiri oyí kan wá o. Àánú Olúwa yí kan wá o. Ìjọ ni májẹ̀mú ẹ̀yìn o. Ìjọ ni májẹ̀mú ẹ̀yìn o. Àwọn àbúrò màmá ìyàwó nìyẹn o. Àwọn àbúrò màmá ìyàwó yìí nìyẹn. Ẹ ṣé. Ní báyìí mo máa pe Ọlábísí Ẹkúndayọ̀. Àwọn àbúrò màmá ìyàwó la fẹ́ pè. Ẹ̀yin onílù ẹ ṣe sùúrù. Àwọn àbúrò màmá ìyàwó àtẹ̀gbọ́n wọn. Ọlábísí Ẹkúndayọ̀. Adébánjọ. Bọ́lá Adébáyọ̀ Túndé Adébárí. Kubrat Adébárí. Kabir Adébárí. Ẹ jẹ́ ká máa bọ̀. Níwájú. Adéolú Àkànbí. Adédoyin Àkànbí. Ó yẹ jẹ́ ká máa bọ̀ níwájú. Anala. Wàlíyàkìlá. Aláwù àkìbá. Anala. Wàlíyàkìlá. Aláwù àkìbá.
dà. Àwọn jébèlò. Àwọn jébèlò fọlọ́wà. Jébèlò àwọn dà. Ìbélò sí fọlọ́wà. Ìbélò. It speaks purity and love. To God be the glory. Daddy, you have this small cake here. Baba, cake here. Daddy, you are looking at Baba, and I'm your village. Oh, Delia, Baba. Family, I'm going to be introduction. Only King Sula, my life. Daddy, Daddy, I'm going to be Baba, I'm going to go to the Daddy. And me know. Àròkọ ló pa sínú ayé yín Dáramọ́lá àti àánú Olúwapọ̀. Àkọ́kọ́ ìbẹ́ta ọkùnrin mẹ́ta ṣé mo ṣòjòrò. Lẹ́ẹ̀kejì ìbejì ṣé mo ṣòjòrò. Ọkùnrin kan obìnrin kan. Ẹ̀yin ò ní rógùn fètò sọmọ bíbí ẹ bá ń kó kínní. Dáàdì òun dà. Ẹ bá mi dà sínú abọ́ àwọn ọmọdé sì wọ́n. Ó yá Dáramọ́lá àánú Olúwapọ̀ bá mi fi ọwọ́ kan sínú kínní yẹn. Ṣé orí ọ̀bẹ wọn máa fi para wọn ní ẹ̀yin ò ní para yín? Èsì ò kò sẹ́ni tó sọ̀rọ̀. Ẹ̀yin ò ní fìbínú para yín. Èdè ò ní mú yín. Ẹ ò ní ṣìṣe. Dáramọ́lá àánú Olúwapọ̀ orí yóò ní gbàbọ̀dé. Ṣàmì dáadáa kí ló dé? Orí yóò ní gbàbọ̀dé. Dáramọ́lá bá mi gbé ọwọ́ ẹ lé lórí. Ó máa ma ṣàdé orí àánú Olúwapọ̀ tọ́jú àwọn. Bí ṣe wà yí bébì ni ọkọ mi ń pè mí. Iye òde ní kí n wá bébì. Olórùka bébì ọkọ mi ń pè mí iye òde ní kí n wá bébì. Ẹ wá pet name tẹ máa pera yín. Mọ̀mí Adépọ̀jù máa náà máa ń fọkàn ẹ̀ máa ń bọ́ ọ̀kọ́ tó máa ń sọ. Ẹ wá pet name tẹ máa pera yín láti èmi lọ. Tó bá ti lọ síbi iṣẹ́, o ò gbọ́dọ̀ jẹun tó bá fi dé. Ìjọba ìjọba oríire. Àṣeríre gbé nìyẹn. Dádì, ẹ̀yin níjọba mi coordinate ẹ̀ ní orúkọ ti bàbá. In the name of the Father, Amen. and of the Son, Amen. and of the Holy Spirit. Amen. Ẹ bá mi pàtẹ́wọ́ fún
Nígbà tí a ń bọ̀ láti Ìṣàrà, fèrè ni ó máa yọ ọkọ ìyàwó tẹ́rù ẹ̀ bá pé o. Introduction lọ́wọ́ lọ sí Mẹ́kà. Gbogbo nǹkan tó fi ń jẹ́jọ ohun nílẹ̀ Yorùbá níbi. Àwọn olùwàpọ̀ àti introduction àti níbi engagement. Ẹ̀yin náà ṣe fọ́mọ. Ọ̀sán wà ń bẹ bá mi mú ọ̀sán fún wọn. Chelsea àti Man U. Ọ̀sán wà ń bẹ, aṣọ ìfọwọ́ aṣọ ìsọmọ. Ó yẹ máa jọ síra ní Chelsea àmọ́ ìlà dẹ̀ igi ọ̀rọ̀ ìbẹ̀ láti ṣeré wa. Ara wáyà lábẹ́. Eré ìfẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ ìdíje bàbá ìjà parí ẹ̀. Mo tún wá wo bẹ̀, orí kí lélẹ́yìn ọ̀gẹ̀dẹ̀. Bá mi bo ara òní ni ẹ́. Ẹ jọ̀wọ́ ní ẹ bá gbé síta kọ́rí akókìrí ìwọ ọgbọ̀n. Ìsopọ̀ àti ìjẹ ara ò gbọdọ̀ ní yí o. Dáramọ́lá, you eat out of the banana and you give your wife the remaining one. Ó máa ń tijú bí èmi àti ẹ̀. Gbàgà ó jẹ́ tán ni. Àjẹdára ló máa jẹ kínní. Nígbà tí mo tún wá wò ó, mo rí pineapple láti orí òní síbọ́. Àgbọ̀ wà ní olójú mẹ́ta. Ṣùgbọ́n omi tó wà nínú ẹ̀ kò lè dànù. Bẹ́ẹ̀ ṣe máa lo ilé ayé yìí kò ní hàn sẹ́ni ibi ayé. Kò ní hàn sí ọ̀tá. Mo tún wo bẹ̀ mo rí ìrèké. Wọ́n ní tí wọ́n bá ń jó lóko máa ń ṣe kí ni? Wọ́n máa ń bọ̀wọ̀ fún èké. Gbogbo omi tẹ bá dé Yorùbá ní ẹ̀ àná lè fẹ́. Wọ́n máa bọ̀wọ̀ fún yín ni. Ilé aláwọ̀ fún wa bọ̀wọ̀ fún yín. Ilé ìgbìyànjú tó wá bọ̀wọ̀ fún yín. Biscuit wà ń bẹ̀. Biscuit wà ń bẹ̀. Daddy oyoyo, mommy oyoyo. Good children will surround your table. Wine wà ń bẹ̀. Ilé tó bá tòrò ló máa ń fi wáìnì ṣàlejò. Ilé yá tòrò kalẹ̀. Gbogbo tó wà ń bẹ̀. Ẹrù yìí pọ̀. Ní báyìí, a yà sí mímọ́ ní orúkọ ti bàbá. Ní orúkọ ti ọmọ. Ní orúkọ ti ẹ̀mí mímọ́. Àwọn ẹbí tí a kó wá fún àjẹyè ló máa jẹ́. Àjẹyè ló máa jẹ́. Eléyìí ò ní ṣàṣemọ nínú ilé wọn. Jésù Kristi Olúwa wa. Àmín. Àwa ẹbí tiwa náà kì í ṣe alájẹsẹ́. Ìyá káàbọ̀ ọmọ lélẹ́lẹ́. Àwa náà. A kó àwọn gift kan wá síbí kẹ́kọ̀ọ́ lọ sí Rẹ́mọ. Àwọn gift ta kó síbí rè biscuit sweet ló wà bẹ́ẹ̀ ibi tá a bá ti rákòókò wẹ́wẹ́ láti rí. Ọmọ rere nílé yín lórúkọ Jésù. Ẹbí dọ́kítọ̀, ẹbí gọ́ọ̀nà, àbí president. ẹbí méjọ jẹ́nẹ́rà ṣe. Ìyá máa gbèdà Gbogbo ẹbí bẹ́ẹ̀ ló ṣe máa kọjá. Gbogbo ọ̀pá tó bá níbẹ̀rẹ̀ ló máa ń níparí. Ẹ jẹ́ ká dìde ká sọ pé nípa ìfẹ́ Olùgbàlà kì yóò sí tán. Ojú rere, ẹ̀yìn padà kì yóò sí tán. Ọwọ́ lẹ́jẹ̀ tó wá sàn ìgbélé. Ní olùfẹ́ agbára lọ́wọ́ tó ga ó lè ṣe mọ́. Nígbà tí mo máa pe superior evangelist Kẹ́hìndé, ó máa fún wa ní àdúrà. Evangelist Kẹ́hìndé, wọ́n ní kó fún wa lásìkò. Ìmọ̀. Jésù Kristi, Holy Michael, Alpha and Omega, we thank you for all that you have done. Thank you, Lord. Agbẹ́yìnká nítorí pé ẹ wà láàrin wa. A dúpẹ́ nítorí pé ohun gbogbo tá à ń ṣe ẹ bá wa lọ́wọ́ sí i.
Ògo ni fún orúkọ mímọ́ yín lókè ọ̀run. Nínú ètò yìí, wọn ò gbé ẹnikẹ́ni dìgbàdìgbà. Àlàáfíà pípé la fi dé bí. Gbogbo ètò náà lọ lálàáfíà. Ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Àwa ń tẹ̀síwájú láti máa lọ nínú ètò náà. Àwọn ìpele tó kàn Olúwa máa sìn wá lọ. Nígbà tí onídàálùkù máa lọlé wa, bàbá jẹ́ ká fi ayọ̀ délé. Ọkọ àti ìyàwó wọn ti di ara kan lónìí. Èṣù àti ẹ̀ṣẹ̀ má jẹ́ ó yà wọ́n. Jẹ́ ó ṣọ̀rẹ́ ara wọn dáadáa. Gbogbo wa la máa délé láyọ̀. Ó ti rí bẹ́ẹ̀ o. Jésù Olúwa wa. Jẹ́ kí orí ọ̀fẹ́ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ó máa bá wa lọ láti sísìn lọ àti títí láéláé. Ẹ jẹ́ kí gbogbo wa kí aleluya méje sí Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ́wọ́ sọ́kọ àti ìyàwó ká ní ṣúọ́lí. You shall dwell in the house of the Lord. Okay, I don't go more ẹjọ́. Ẹ bá mi yá wọn sí ẹjọ́. Ẹ máa bọ̀. DJ, káyé ìwé rẹ̀. DJ, ẹ bá mi yá wọn sí ẹjọ́. Ẹ wọ́n lù sábà yẹ ẹsẹ̀. Ẹ bá fún ọ lé ẹ fún olówó. Ẹ sanwó. Ọlọ́wọ́ ṣẹ́gun ìwọ́dà. Ọlọ́wọ́ ṣẹ́gun ìwọ́dà. Daddy, yes sir. Yes sir. Hello. Welcome. Valeria Mori. Okay. Welcome. Hello. Importer and exporter. Kí lè fẹ́ ṣe? À ń kọ́lé àtàlé, à ń ralẹ̀. Ẹ bá yẹ wọn sí ìyàwó ẹtí tó wó rẹ̀. Yes. Mommy to go to bus for. Yes. Ìyàwó ṣe jẹ́ ẹ̀jẹ̀ náà wọ́n. Owó wọn la fi kà. Yes. Mommy. Yes. Mommy. Yes. DJ, let me feel you vibe, please. Oh no. Only your wife. Ìsàdé pé o lọ́wọ́ yìí o. Ó pọ̀. Túmọ̀ àríwá bàbá parí fi ṣe wọlé. Ilé ẹjọ́, 4K you do it. 4K you do it. 4K you do it. 4K you do it. 1,000 on that fee. Okay. Hey. I mean now this is about me. Hey, 1,000. 450. Hello.
Bye.